Mo kí ẹ̀yin olólùfẹ́ wa ní ìkànnì Olóòtọ́ TV ní YouTube. A kú oṣù tuntun. Oṣù yìí yóò jẹ́ oṣù ọlá, oṣù gbéga ni yóò jẹ́ fún gbogbo wa. Ojú tẹ́ fi ń wò wá, ojú yín ò ní fọ́. Etí tẹ́ fi ń gbọ́ wá, etí yín ò ní di. Tàrùntùfò kó máa gbénú gbẹ́wò yìí kí tòótọ́ mọ́ yálé kéké sí gbogbo yín. Elédùmarè yóò tàn mọ́lẹ̀ ayọ̀ sọ́ọ̀dẹ̀ gbogbo wa nínú oṣù táwa yìí. Nígbà tí Ifá ní ẹgbàrá, arọ ni ògbégbá kẹ̀kẹ́ gàjà. Adífá fún ọ̀run là bábó sọkọ mọ́ṣẹ̀lẹ̀. Wọ́n ní kí bàbá ká kí máa lè ó jàre bọ ní ó ṣe. Bàbá sì gbẹ̀bọ̀ ń bẹ̀ bàbá rúbọ. Ẹbọ rí ọ̀hún dàda jù. Ǹjẹ́ ọmọṣẹ̀lẹ̀ tán ná? Òjíṣẹ́ rúmọlẹ̀ ń bọ̀ ọmọṣẹ̀lẹ̀ tán ná. Bàbá wa mú yẹ̀rẹ̀ fi ń sunkún òpin. Ọ̀yànú kó tó rìn àwọn olóko sí lẹ́nu. Iṣẹ́ ọmọṣẹ̀lẹ̀ tán náà o ọmọṣẹ̀lẹ̀. Ọmọṣẹ̀lẹ̀ tán náà o ọmọṣẹ̀lẹ̀. Ọmọṣẹ̀lẹ̀ tán ná. Òjíṣẹ́ rúmọlẹ̀ ń bọ̀ ọmọṣẹ̀lẹ̀ tán náà o. Elédùmarè yóò tàn mọ́lẹ̀ ayọ̀ sí ayé gbogbo wa. Ní òní ọ̀rọ̀ tá a fẹ́ sọ ọ̀rọ̀ tó ṣe pàtàkì ni, ṣùgbọ́n ìwọ tó bá yẹ pé òní jẹ́ gbà àkọ́kọ́ tó ṣalábàápàdé fídíò wa, gbìyànjú kó comment, kó like, kó dẹ̀ subscribe sórí YouTube wa so that tá bá ti fi àwọn ètò wa sórí ìkànnì wa lórí YouTube nígbà yìí wà á lè láǹfààní láti máa jẹ̀gbádùn rẹ̀. Tó bá ti wá ń wò má da wò nìkan, má share rẹ̀ kí gbogbo ayé máa rí, kọ́gbọ́n ṣe kíni, kọ́gbọ́n lè máa yíwọnú ọgbọ́n. Ní òní mo fẹ́ kẹ́ wá nǹkan fìdílé, kẹ́ fìdílé nǹkan kájọ gbádùn ara wa ní ràgbàdì gan àti ní rẹ̀gẹ̀dẹ̀ fín. Topic tá a fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ lónìí òun náà ni ọ̀rọ̀ ààwẹ̀. Ọ̀rọ̀ yìí ṣe pàtàkì gan nítorí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ ibo là á yà sí, bó là á tọ̀, bó là á gbà. Tẹ́ bá ti wo fídíò yìí ẹ máa bá mi like, ẹ comment síbẹ̀, kẹ́ dẹ̀ máa share, ẹ dẹ̀ bá subscribe sórí YouTube wa. Ẹ jẹ́ kí n sọ fún wa wípé nínú ìṣẹ̀ṣe wa kò sí kankan tí ń jẹ́ ààwẹ̀ ń bíbẹ̀ o. Téèyàn kan bá sọ fún yín pé bóyá àwọn dáfà kan fún yín àbí ńgbà tí wọ́n tẹ̀yìn nífá odùfá tó bí yín ó ní kẹ́ ẹ lọ máa gbàwẹ̀, irọ́ pátápátá gbà ni o. Téèyàn kan bá sọ fún mi pé iṣẹ́ tá a ṣe fún yín yìí, iṣẹ́ yìí ní í ṣe pẹ̀lú pé kẹ́ ẹ lọ máa gbàwẹ̀, Ifá ló sọ bẹ́ẹ̀, òòṣà ló sọ bẹ́ẹ̀, Ṣàngó ló sọ bẹ́ẹ̀, Ọya ló sọ bẹ́ẹ̀, irọ́ pátápátá gbà ni. Kò sí kankan tí ń jẹ́ bẹ́ẹ̀. Ṣùgbọ́n ṣé mọ̀ wípé wọ́n ní tá a bá là kí iye èèyàn, ebi ni ò jẹ́ ká mọ̀ wípé ọ̀gẹ̀dẹ̀ ó ní awẹ́. Tí kì í bá ṣe ebi ni, tá a bá fa balẹ̀ ya ọ̀gẹ̀dẹ̀ àgbagbà, tá a fa balẹ̀ pin, á mọ̀ òkú ọ̀gẹ̀dẹ̀ àgbagbà, á mọ̀ òkú ní awẹ́. Èké ti délé ayé, àṣà ti di àpò mu. Nígbà tán ti kó àwọn ẹ̀sà àtọ̀húnrìnwá tán ti kó wá bá bàbá wa. Ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan kan ló ti ṣẹlẹ̀. Omi àti ọtí méjèèjì ti dàpọ̀ mọ́ra wọn. Wọ́n dẹ̀ ní omi gbóná àti tútù tó bá ti dà papọ̀ yóò ṣòro àti ṣe é yàn. Ṣùgbọ́n àwa ò ní kan tí ó dà, á gbìyànjú láti máa yà á fún yín. Bá ṣe sọ fún yín pé ẹ try kẹ́ ẹ máa subscribe sí Olóòtọ́ TV so that àwọn kan tá a bá ń sọ bíbẹ̀ yẹ́ ẹ lè máa rí bó ṣe ń lọ, ẹ̀yin náà lè máa tẹ̀lé. Nínú ìṣẹ̀ṣe Yorùbá, èyí tí wọ́n ń pè ní ààwẹ̀ nínú ìṣẹ̀ṣe Yorùbá ó yàtọ̀ sí ààwẹ̀ tó ń gbà ní inú Christianity àbí tí wọ́n ń gbà nínú Islam o. Ó yàtọ̀ síra wọn o. Tá a bá ní ká wò dáadáa kí ni tá à ń pè ní ààwẹ̀ nílẹ̀ Káàárọ̀ Oòjíire. Ààwẹ̀ jẹ́ ipò ìbànújẹ́, ipò ọ̀fọ̀, ipò òṣè, ipò ìpayín keke. Nígbà téèyàn bá wà nípò yìí, èyàn ò ní lè jẹ, èyàn ò ní lè mu, èyàn ò ní lè wẹ̀, kò sí kankan téèyàn ò lè ṣe torí pé ìbànújẹ́ tó jẹ́ ọ̀tá ẹ̀mí, ìbànújẹ́ ti dorí àgbàkodò, ìbànújẹ́ ti borí ìdùnnú mọ́lẹ̀. Wọ́n dẹ̀ sọ wípé ọ̀rọ̀ ìbànújẹ́ kì í báyọ̀ ni, ṣùgbọ́n nígbà tí ìbànújẹ́ bá ti wá bá ayọ̀, tí ìbànújẹ́ bá ti pa ayọ̀ mọ́lẹ̀, olúwa rẹ̀ ó wà nínú fòró, èyí ó wà nínú ìdààmú, èyí ó wà nínú ìbànújẹ́ ìpayín keke. Lásìkò ìgbà yẹn wọ́n wá sọ wípé ẹni náà ń gbà àwẹ̀ lọ́wọ́, ń gba àrùwẹ̀ lọ́wọ́. Tẹ́ bá wo àṣàmọ̀ tán bàbá wa máa ń pa, wọ́n á ní èmi ò ní lójú ẹkún, n ò ní lẹ́rẹ̀kẹ́ òṣè, bẹ́ẹ̀ ni ìní fara mi gba àrùwẹ̀. Ẹ ti rí pé nǹkan yìí kì í ṣe nǹkan tó dàbẹ̀ ni pé ó dá nílẹ̀ Káàárọ̀ Oòjíire wa, kì í ṣe nǹkan tó dàbẹ̀ ni pé ó dùn nílẹ̀ Káàárọ̀ Oòjíire wa. Ẹ jẹ́ ká tẹ̀síwájú. Tẹ́ bá wo àṣàmọ̀ tán bàbá wa máa ń pa, wọ́n ò ní àkí ń kun ẹfun károjú, bẹ́ẹ̀ ni ẹnìkan kì í kun osùn kó gbààwẹ̀. Àkí kẹfun károjú, àkí kosùn ká gbààwẹ̀. Àwọn tó máa ń sábà kun ẹfun, àwọn olórìṣà kan bẹ tá à ń pè ní àwọn olórìṣà Ọbàtálá. Tó ń bá dóṣù Ọbàtálá fún yàn, ẹfun lásán ni wọ́n kùn fún. Wọ́n á fi ẹfun, wọ́n á fi dóṣù sí lára, wọ́n á fi sorò sí lára. Ẹni tí wọ́n á fi ẹfun sorò sí lára yìí, ẹni náà gbọ́dọ̀ inú rẹ̀ gbọ́dọ̀ máa dùn torí pé ìyàwó òrìṣà ló wà lásìkò gbà yẹn.
ó gbọ́dọ̀ wà nínú ìdùnnú, kò gbọ́dọ̀ sí ìbànújẹ́ kankan lára rẹ̀. Wọ́n á máa kẹ́, wọ́n á máa yẹ́, wọ́n á máa ṣètọ́jú ẹ̀, gbogbo tó bá ti ń fẹ́ ni wọ́n mọ̀ fún un torí pé òrìṣà ń bẹ lára rẹ̀ lásìkò gbà yẹn. Gbogbo tó bá sọ yóò gàṣẹ ní, ẹnìkan kò gbọ́dọ̀ ṣẹ́. Wọ́n wá sọ pé ẹnìkan kì í kun ẹfun kó rojú, bẹ́ẹ̀ ni èèyàn kì í kó sùn kó gbààwẹ̀. Nílẹ̀ Káàárọ̀ Oòjíire wa, àwọn wo ló mọ́ sábà kó sùn? Ìyàwó àṣẹ̀ṣẹ̀ gbé tẹ́ bá gbé lọ sílé ọkọ, wọ́n á máa kùn lóṣùn, wọ́n mọ̀ pa lọ́lọ́mọṣẹ́ because osùn ó wà nínú nǹkan tí máa jẹ́ kẹ́wà ó jáde. Ìyàwó tó wá ṣẹ̀ṣẹ̀ gbé lọ sílé ọkọ, wọ́n mọ̀ kùn lóṣùn, òun náà mọ̀ kùn osùn, kẹ́wà rẹ̀ ó lè bá a ṣe máa jáde. Torí pé tẹ́wà yìí bá ṣe ń jáde dáadáa sí, bẹ́ẹ̀ ni ó mọ̀ rẹwà lójú ọkọ rẹ̀. Ìyàwó tí wá ń kóṣùn yìí, wọ́n wá mọ̀ sọ pé kò gbọ́dọ̀ gbààwẹ̀ torí pé ìyàwó tá ẹsẹ̀ gbé lọ ilé ọkọ, bóun ni yóò ṣe gbààwẹ̀? Kí ni tó fẹ́ bà nínú jẹ́? Kí ni tó fẹ́ mú ìpayín keke wá fún? Kí ni tó fẹ́ mẹ́dùn ọkàn wá fún? Àwọn yóò mọ̀ ṣùgbà rẹ̀, wọ́n mọ̀ tọ́jú rẹ̀, gbogbo tó bá fẹ́ ni wọ́n mọ̀ fún. Bẹ́ẹ̀ náà ni abiyamọ tí bá ń tọ́mọ lọ́wọ́ tó ní ọmọ ọmọ tí ń tọ́ lọ́wọ́ ló sùn. Kò sí bá abiyamọ tí ń tọ́mọ lọ́wọ́ ṣe sọ pé òun fẹ́ gbààwẹ̀. K'Elédùmarè má jẹ́ arógun ọmọ lọ rèé mú bàbá rẹ̀ wá, àbọ̀mọ lọ rèé mú ìyá rẹ̀ wá. Èyí nìkan lèèyàn fi lè gbààwẹ̀ téèyàn bá ń tọ́jú ọmọ lọ́wọ́. Fún díẹ̀ yìí, àwọn bàbá wa ti rí ká mọ̀ pé n tán ń pè ní àwẹ̀, n tí ò sunwọ̀n ni, ohun tí ò dáa ni. Náà sì máa ń sọ wípé Elédùmarè má jẹ́ ká fara gbààwẹ̀, kó má jẹ́ ká rógun àwẹ̀ ní gbígbà. Torí pé ipò tí wọ́n máa ń sọ pé èèyàn ń gbààwẹ̀ lọ́wọ́, ipò ìbànújẹ́ ni, gẹ́gẹ́ bí mo ṣe sọ síwájú. Ẹ wá jẹ́ ká wá wò ibi tá ti mọ̀ wípé n tán ń pè ní àwẹ̀ gbígbà àtèyí tó jẹ́ títí ẹnu Christianity ni àbí títí inú Muslim ni, n tá ti mọ̀ pé kò sí ní ìbámu pẹ̀lú ìṣẹ̀ṣe wa. Ẹ jẹ́ ká wá wò báyìí. Nínú ìṣẹ̀ṣe, nínú àwọn tó jí ọ̀nà láti lè fi dàbẹ́ ni pé kéèyàn ò tán ìṣòro, a ní ifá dídá, a ní ẹbọ rírú, a ní ìbọ ṣíṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, a ní àkóṣe. Tọ́rọ̀ bá lé wọ́n ní ẹ dáfá, wọ́n ní ẹ rúbọ, ká dá ń tútù, ká tẹ̀ ń tútù, ká fẹ́ fi ọfẹ́ ṣe kó lè ra gbámúgbámú. Adúlá fàdà tí sọmọ kọ́ fa ilé Ọ̀rúnmìlà, àdá ògbọ́ fáyé tutù làdámọ̀, àwòrán ní ṣètùtù. Kò sí bọ́rọ̀ ṣe lè rí kó ta kókó tó, kò sí bọ́rọ̀ ṣe lè wù kó díjú tó, tẹ́ bá ti lè rúbọ sí i, dandan ni kọ́rọ̀ yìí ó yanjú. Tí wọ́n bá rúbọ fún yàn, tí wọ́n bá rí kó tún kù díẹ̀ káàtó, wọ́n á tún mọ̀ ṣe àkóṣe ifá. Bí wọ́n bá ṣàkóṣe ifá fún yàn tó bá tún kù díẹ̀ káàtó, wọ́n á máa ní kéèyàn ṣèbọ, wọ́n lè ní kéèyàn bọrí, kéèyàn bọ Ṣàngó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ wá jẹ́ ká wá wò báyìí. Nínú ìṣẹ̀ṣe wa, ìbọ ṣe pàtàkì. Ifá tó ní ìbọ lè gbé bọ làwúre, adífá fún Ọ̀rúnmìlà bàbá òòṣà kápò rẹ̀ dọ́ba. Ẹni bá fẹ́ láyé ẹ máa ṣèbọ, ìbọ lè gbé ìbọ làwúre. Tá a bá fẹ́ ṣèbọ, ó ní í ṣe pẹ̀lú pé ká gbé nǹkan fún òrìṣà, ká fi bọ wọ́n, ká fi tù wọ́n lójú, ká fi wo ojú rere wọn. Kò wá sí ní tẹ́ ẹ fi bọ òrìṣà, ẹ̀yin tẹ́ ẹ bọ òrìṣà yẹn, ẹ̀yin náà gbọ́dọ̀ tọ́wọ́ òbí bẹ̀. Ló fi jẹ́ pé tá a bá yẹn lé oúnjẹ sí Ifá tán, àbá bá sọ obì, àbá bá tatí, àbá bá ta omi, àwa náà ó ta sẹ́nu. Àwa náà ó ta sẹ́nu, àmọ́ á sọ wípé n ò fún yín léèdì jẹ o. Àbí Ifá tó sọ pé ká tálẹ̀ ká ta ẹnu. Ọ̀tàràtàrà nìsan orò ló àfúkú odò ọmọ ọlọ́tí apẹ, èrìgì àlọ́ kíkún mọ́ papò odò káró mímu. Ifá yẹn ti stéètì ká tálẹ̀ ká ta ẹnu. Ṣé ẹni tó wá ń gbààwẹ̀ tí ò lè jẹ tí ò lè mu, sóun lè sọ wípé kó bá yín ta nǹkan kan lẹ̀? Sóun lè sọ wípé débi kókó sọ pé òun fẹ́ ta sẹ́nu? Ìwọ tó jó lórìṣà tó ń gbọ́ mi, ìwọ tó jẹ́ rivatis tó ń gbọ́ mi, ìwọ tó tiẹ̀ jẹ́ kó sọ wípé ìwọ o ti padà sílé, o ti kó lẹ́gbẹ́ àwọn àgùntàn, o ti kó lẹ́gbẹ́ àwọn sálámọ́sí, tó ti ń ṣẹ̀ṣẹ̀ wa, tó bá tún ń gbààwẹ̀, nǹkan míì ló ń ṣe o. Tán bá dáfá fún ọ, tán ní kó gbààwẹ̀, nǹkan míì ló ń ṣe o. Ẹ jẹ́ ká tẹ̀síwájú. Ifá jẹ́ ká mọ̀ wípé nínú ìṣẹ̀ṣe wa, a máa ń jẹ ni, a sì máa ń mu ni. Torí pé dìmọ̀ tí ò bá ṣe ń jẹ sí, inírúmọlẹ̀ rẹ náà ò sì máa jẹ sí. Tó o bá gbàgbọ́, nǹkan kan ń bẹ tí wọ́n ń pè ní ìyànlẹ̀. Gbogbo ń tẹ́ ẹ̀ bá ti ń jẹ, lẹ gbọ́dọ̀ mọ̀ fi yánlẹ̀. Bóyá òkèlè lẹ fẹ́ jẹ, ẹ bùn bíbẹ̀, ẹ fi sórí òkè ìpọ̀rí yín. Ìpọ̀rí ni tó jẹ́ àmì òrìṣà rẹ. Bóyá ńgbà tó wá fẹ́ jẹun, bóyá ò sí nílé, ààyè wà fún ọ, ní tó fẹ́ jẹ kó fi sílẹ̀ lẹ̀ àbí kó fi sétí àwo. Torí pé nígbà tó o bá ti ń jẹ àbí tó o bá ti ń mu lọ́wọ́, ní làwọn rúmọlẹ̀ rẹ náà ti ń jẹ pẹ̀lú rẹ. Ìwọ tán wá dáfá fún, tó ní wọ́n dáfá fún ọ, tó ní wọ́n dẹ́ǹdínlógún fún ọ, àbí tó sọ pé lọ́sàn-án sọ fún ọ wípé kó lọ rí mọ́ gbààwẹ̀. Dákun, bó ló ṣe fẹ́ tọ́jú àwọn rúmọlẹ̀ rẹ? Bó ló ṣe fẹ́ ṣe ìbọ? Ifá tó ní ayéré oko abì dúró rìgìdì, adúá fún yẹn lẹ̀ tí sọmọ òòṣà gbòwú dìn,
èrò pé èrò ọ̀fà ẹ̀ bá jẹ́ ká máa yánlẹ̀ ká tó jẹun gbogbo awo. Torí pé nígbà tá a bá yánlẹ̀ yìí, àwọn tí wọ́n jẹ́ àwọn ọlọ́run wa tí wọ́n ti kú, àwọn tó ń jẹ́ àwọn ancestors wa, àwọn tí wọ́n ṣẹ̀ wálẹ̀, tá a bá ti yánlẹ̀ yẹn, àwọn náà ti ń jẹnu. Ifá dẹ̀ ni ohun tá a bá fúnlẹ̀ kí lè ò fún kin. Ní tá a bá filẹ̀ fáwọn ọlọ́run wa, òun làwọn náà ó mú padà táwọn náà ó fún wa. Ẹ jẹ́ ká tún tẹ̀síwájú. Ifá jẹ́ ká mọ̀ wípé ewu ń bẹ́nu kéèyàn máa fi ebi panú. Gbogbo wọn tó bá máa fi ebi panú, Ifá jẹ́ ká mọ̀ wípé ewu ń bẹ́ níbẹ̀. Gbogbo kéèyàn máa fi ebi panú ní máa ń lé orí dènà sí èèyàn ni. Ẹ jẹ́ ká wo tó bá òfin sọ. Ifá ní ìpọn ni òfin bí gbẹ̀gìrì sùsùn. Adúláfọ́lọ́ ọmọ òjè nkùnú jẹ́ nkùnú. Ìjẹ́ èrò pé èrò ọ̀fà ìgbà tí ebi ń pakùn náà lébi ń pakin. Ọlọ́mọ òjè nkùnú jẹ́ nkùnú. Kò ní jẹ tàárọ̀, kò ní jẹ tọ̀sán, kò ní jẹ talẹ́. Ó ti gbàgbé pé tóun bá ti ń jẹun, dandan ni kóun ò yẹ́lẹ̀ sókè pọ̀rí òun. Bá dẹ̀ ti yẹ́lẹ̀ sókè pọ̀rí rẹ̀, orí ọmọ wa bóun náà. Ó ṣe ọ̀rọ̀ rẹ̀ ò lájú. Ìwọ olùgbọ́ mi lọ́kùnrin lóbìnrin, mi ò bá wọn tó jẹ́ Muslim àbí Kírísítẹ́nì, mi ì bá wọn wí o. Mi ì tako bìlíìfù titi wọn o. Torí pé wọ́n ní ìdálù níṣèlú, báyìí là ń ṣe ilé bàbá tiwa ìwọ bòmíì ni. Ṣùgbọ́n tó bá jẹ́ pé o bá jẹ́ oníṣẹ̀ṣe, yálà ó délé gúngún ni, ọjọ́ lórìṣà ni, ọjọ́ lọ́sàn ni, ọjọ́ nífá ni, ọjọ́ nígunukó ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tó bá jẹ́ oníṣẹ̀ṣe tó bá tún ń gbààwẹ̀, bí ipò kan ń ba ara rẹ jẹ́ ni o. Bí ipò kan ń tan ara rẹ jẹ́ ni o. Bí ipò kan mọ̀ọ́mọ̀ bu iyẹ̀pẹ̀ sí gàárì rẹ ni o. Bí mo ṣe ń sọ lọ, ọlọ́mọ òǹjẹ nkùnú jẹ́ nkùnú. Bó ṣe ń ṣe tó orí pàbó ni, orí wa ń ta ló gbèrè káàkiri. Ọ̀tẹ̀ kò dún, ó fà kò fà. Ó fà á bẹ́ẹ̀ ni ò tiẹ̀ ìyanu, ó jù sókè ó kọ́gi, orí ń ta ló gbèrè káàkiri. Ọ̀yádínà ní awo tí wọ́n ní bo làwọn awo kù. Wọ́n ló kù sọ́dọ̀ àwọn ìpọ́n ní òfin gbẹ̀gìrì sósùn. Àná wá dé bá fọlọ́ mọ òjì nkùnú jẹ́ nkùnú. Wọ́n ní ìwọ ló ń ṣera rẹ̀. Wọ́n ní má fèdí pa rẹ̀ mọ́. Wọ́n ní máa jẹun kó máa yó. Tó bá ti jẹun máa yínlẹ̀ sókè pọ̀rí rẹ̀. Gbogbo ohun tó jẹ́ oore tó rí gbogbo ẹ̀mí wàá rí. Ẹ jẹ́ ká bira wa lónìí. Ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ wípé fún ara rẹ̀ gangan ní ṣera rẹ̀. Eégún kan ò sí ọ bẹ́ẹ̀ lò ṣàkó òdọ́ láàmú. Ìwọ gangan ni ò ń dalí ara rẹ̀ láàmú. Àfìgbà tí ọlọ́mọ òjì nkùnú tó gbọ́ tó ń jẹun tó dẹ̀ yínlẹ̀ sókè pọ̀rí rẹ̀ láyé ẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní dà. Ẹ wò kékeré tó ṣe kó kàn jẹun lásán kó dẹ̀ mọ̀ sí kéni kó dẹ̀ mọ̀ gbádùn lọ. Ifá tó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀. Ifá jẹ́ ká mọ̀ wípé ká máa fi ebi panú àbí ká sọ pé a fẹ́ máa fi ebi para wa ní tí ò dáa ni. Ìṣẹ̀dá wa ó máa mú kẹ́sẹ̀dá wa kó kọ̀yìn sí wa. Ó máa mú káwọn ọlọ́run wa kí wọ́n takò wá. Ó máa mú káwọn ọlọ́run wa kí wọ́n kọ̀yìn sí wa. Torí a ti sọ síwájú wípé nígbà tá a bá ń jẹun, dandan ni ká yẹ́lẹ̀. Dandan ni ká fáwọn ọlọ́run wa ní jíjẹ. Ìjẹ́wọ̀ mọ̀ pé àwọn ọlọ́run rẹ tó fò lóúnjẹ wọ́n lè máa dínà mọ́. Ifá tó ní atúyàgbá àmì ìyàgbá ìrú ẹsẹ̀ wọn ò gbèbí kan. Bí wọ́n fà ti irú ẹsẹ̀ ń sáwó lọ sí òde òro, ó ní ará ọ̀run ẹ jọ̀wọ́ ẹ ró mi, àyàmọ̀ bẹ́kẹ̀ lè òró lé, ará ọ̀run ẹ jọ̀wọ́ ẹ ró mi, àyàmọ̀ bóbìnrin òró sọ, ará ọ̀run ẹ jọ̀wọ́ ẹ ró mi, ilé ológoro ti mọlẹ̀ lẹ́yìn, ará ọ̀run ẹ jọ̀wọ́ ẹ ró mi. Ó fẹ́ káwọn ọlọ́run rẹ kí wọ́n support rẹ, ó fẹ́ káwọn ọlọ́run rẹ kí wọ́n rú ọ lẹ́gbára, kí wọ́n empower rẹ, ó dẹ̀ ṣèbọ́ fún wọn. Ọ̀nà tó dẹ̀ gbà fi ṣèbọ́ fún wọn náà ni pé kó máa yẹ́lẹ̀ fún wọn bó bá ti jẹ tó bá ti mu. Ìwọ tó yẹ́lẹ̀ ìwọ ló ń gbààwẹ̀ yìí. Ẹ wá jẹ́ ká tẹ̀síwájú. Káwọn tí Ifá tún sọ fún wa lójú obì àtẹ̀. Àwẹ̀ gbígbà kò kí ń ṣe tó sunwọ̀n nínú ìṣẹ̀ṣe wa. Inú ìṣẹ̀ṣe tiwa lèmi sọ o. Ní ìwà yìí syncretism ó ti kú báwọn ọmọ káàárọ̀ òjíire. Tẹ́ ẹ bá délé àràbù àbẹ́ bá délẹ̀ jù, tẹ́ ẹ bá bí anybody wọn pé kí ni wọ́n ń pè ní àwẹ̀, wọ́n láwọn ò mọ̀. But àwọn ọmọ káàárọ̀ òjíire, àwa náà ní ìwà balabú ẹsẹ̀ kéruku ẹsẹ̀ kan ọ̀dà, àwa náà ló mọ́ lára. Nítorí ń pè láwẹ̀ lọ́dọ̀ títí wa tí ò dáa ni. Ẹgbọ́n tí Ifá yìí sọ lójú obì àtẹ̀. Ifá ni ó jí bẹ́lẹ́njẹ́ o. Ifá ni ó sùn bẹ́lẹ́njẹ́. Òjòjò bẹ́lẹ́njẹ́ kì í ṣàgbàlagbà. Adúláfẹ̀ lọ́jọ́ ẹran falẹ̀. Níjọ wọ́n tàn ń bọ̀ àsílẹ̀ ayé. Wọ́n délé ẹ̀yà wọ́n pẹ́ yá. Wọ́n délé àmọ̀ wọ́n pàmọ̀. Wọ́n délé yọ̀wẹ̀rẹ̀ wọ́n yọ̀ wẹ́rẹ́. Wọ́n ní bo làwọ̀ kù sí. Wọ́n ló kó kègẹ̀ tí lè bára àgbọ̀nmọ́rẹ́gùn. Wọ́n ní kí bàbá ọkà kí wọ́n lò kí ààrẹ bọ ní ó ṣe. Bàbá sì gbẹ́bọ̀ bẹ̀ òrúbọ. Ó ní ẹkún ẹlẹ́kún o sóhun lólógbò ó sun. Àwẹ̀ aláwẹ̀ sóhun lólógbò gbà. Àní dógbì àtẹ̀ ká fojú sunkún ọmọ ẹni. Àní dógbì àtẹ̀ ká fojú sunkún ayé ẹni. Àní dógbì àtẹ̀ ká fojú sunkún ara ẹni. Ẹ̀wọ̀n tí Ifá yẹn sọ. Ifá ní ẹkún ẹlẹ́kún lólógbò ó sun. Àwẹ̀ aláwẹ̀ lólógbò gbà. Àní dógbì àtẹ̀ ká fojú sunkún ọmọ ẹni. Ó túmọ̀ sí pé Ifá ti jẹ́ ká mọ̀ pé ẹkún ẹlẹ́kún
ẹni tí bá ń gbààwẹ̀ yóò máa sunkún lọ́wọ́, ẹni tí ń gbààwẹ̀ yóò máa fara ṣọ̀fọ̀, ẹni tí ń gbààwẹ̀ yóò wà ní ipò ìpòrúru ọkàn. Àsìkò gbá ní jíjẹ mímu náà fún sọ pé ogun rọ́jú jẹ rọ́jú mu k'Elédùmarè ò méjì ò jẹ́ titi wa. Ẹni tí ń ṣọ̀fọ̀ lọ́wọ́, ẹni tó wà nínú ìbànújẹ́ lọ́wọ́, irú oúnjẹ wo lẹ lè gbélẹ̀ fún kò ní jẹ, irú aṣọ wo lẹ lè ní kó wọ̀ kò ní wọ̀, irú kí lẹ lè ní kó ṣe kò ní ṣe. Tẹ́ bá dẹ̀ wo ológbò jẹ́ ẹranko kan tó jẹ́ wípé ó láàánú lára. Tẹ́ bá fẹ́ mọ̀ tí ẹnìkan bá wà tó ń sin ológbò, téèyàn kan bá wà tó ń sin ológbò, tí ológbò yìí bá wá ń ṣe àìsàn lọ́wọ́, tó bá yẹ kó ológbò yẹn bá máa kú, ara ológbò lẹ́ẹ̀tì kọ́kọ́ mọ̀. Àsìkò gbà yìí ológbò yẹn ò ní jẹun, kò sí nǹkan kan tẹ̀lé fún pé kó jẹ, kò ní jẹ, kò ní mu, yóò rọ ọmọ dádì ni. Ológbò yẹn ò mọ̀ sá fún olówó rẹ̀. Tólógbò yẹn bá ti ń sá fún olówó rẹ̀, àwọn àgbàlagbà ti mọ̀ pé ẹni yìí kò sí báwọn ṣe fẹ́ ṣe yóò kú ni. Ológbò yẹn ti ń gbààwẹ̀ lọ́wọ́ nìyẹn. Náà fi sọ pé ààwẹ̀ aláwẹ̀ lológbò máa ń gbà. Ológbò yẹn ti ń gbààwẹ̀ lọ́wọ́ nù. Ṣùgbọ́n tó yẹ kó olówó rẹ̀ ó bá gbádùn, ológbò yóò mọ fara nù, yóò mọ fara nù. Tó bá ti ń fara nù, ó ti túmọ̀ sí wípé olówó rẹ̀ yẹn yóò gbádùn ni. Àwọn ọmọ káàárọ̀ oòjíire, níbo la já sí? Níbo la ti kó? Níbo la ti rí? Ẹ jẹ́ ká rò wò, ẹ jẹ́ ká gbé wò dáadáa. Èmi ò tako ìgbàgbọ́ ẹnì kankan. Ẹni tó bá jẹ́ mùsùlùmí kó gbààwẹ̀ torí pé inú tí wọ́n mú wá lẹ́sìn àtọ̀húnrìn wá bọ́n ṣe ń ṣe nù. Ẹni tó bá jẹ́ kìrìsìtẹ́nì náà òun náà lè gbààwẹ̀, ṣùgbọ́n tó bá yẹ pé oníṣẹ̀ṣe bá ní ẹ́ tó jẹ́ alábàáláyé tó jẹ́ ọmọ kóòtù òjíire, ìbádà kó rò wò. Elédùmarè ò ní jẹ́ ká fara gbàrúwẹ̀, àní lójú ẹkún, àní lẹ́rẹ̀kẹ́ òṣè. Ifá tó níyìn ni ìbá yà sí, ọ̀hún ni ìbá yà sí. Ìrònà lásìkò ọ̀rẹ́ ni sí. Adífá fún ọmọ bàbá òfin Elédùmarè sí gbagba. Gbà wá Elédùmarè wọlá gbójúlé, gbà wá Elédùmarè wọlá fẹ̀yìntì. Èèyàn kì í gbójúlé Elédùmarè kó dúró tì ní. Nínú Elédùmarè fi ní ká gbójúlé òun, ó ní ká máa dá, ó ní ká máa rú, ó ní ká máa sọ̀sẹ̀, ká máa ṣàtẹ̀sí, ká máa sọdún, ká máa kó àwọn èèyàn lẹ́nu jọ. Ẹ tún wò wọ́n ní ká kó àwọn èèyàn lẹ́nu jọ fún ọ̀sẹ̀ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ifá tó ní àjègé orí àjègé, àjègé orí àjègé. Adífá fún ọmọ abá lọ́rí ṣe àṣẹ fún borúmọlẹ̀ lọ́rùn. Iye wa tó jẹ, iye wa tó mu, wà wàrẹ̀wàrẹ̀ tá a pé jiyàn ẹ̀dùn, gbogbo wa làwọ̀ gbò tiẹ̀. Wọ́n láwa tá a pé jiyàn ẹ̀dùn. Ṣé ẹni tí bá ń gbààwẹ̀, ẹni tí ò ní jẹ tí ò ní mu, tóun ni ó máa jiyàn ẹ̀dùn, tóun ló fẹ́ gbó tiẹ̀. Tó Ifá gẹ́gẹ́ jẹ́ ká mọ̀ wípé dìímọ̀ tá a bá ṣe ń jẹun sí, ó ní í ṣe pẹ̀lú bá ṣe pẹ́ láyé sí. Ẹ̀làmú ìbọn rú, ẹ̀làmú ìbọn yìí, ẹ̀làmú ìbọn yìí ṣe. Tẹ́ bá ti wá ń wo fídíò yìí, ẹ jọ̀ọ́ ẹ máa bá wa like, ẹ máa comment, ẹ subscribe sí channel wa. Tó bá jẹ́ pé nǹkan tá a bá sọ bóyá kò tẹ́ yín lọ́rùn, àbẹ́yìn bá ní àfikún, àbẹ́ ní ìmọ̀ràn, àbí ó ní kankan tẹ́ ẹ fẹ́ bá wa sọ, ẹ comment sí comment section fídíò yìí ní YouTube. Á dẹ̀ dá yín lò.